ìpè tó níbùkún látòkè ọ̀run, ìpè tó níbùkún ni ẹ̀mí pè wá, ó fi agbára fún ẹni tí ń tẹ̀lé, ẹni tó bá gbàgbọ́ fún ọ ní àrà fún ọ ní gbẹ́kẹ̀lé lérí rẹ̀ tó dájú, fún ọ ní àrà fún ọ ní ẹni tó bá gbàgbọ́ fún ọ ní. Mo kí wa wípé a kú ọjọ́ mẹ́ta. Lénìí a fẹ́ tẹ̀síwájú lórí àdúrà tí a ti ṣe ìpele kìíní rẹ̀. Èyí ni a pè ní ìpele kejì. Èyí tí mo pè àkọlé rẹ̀ ní mo kọ̀ láti san gbèsè tí mi ò jẹ. Ìwọ náà sọ fún ara rẹ wípé mo kọ̀ láti san gbèsè tí mi ò jẹ. Bàbá sọ̀rọ̀ pé èèyàn san gbèsè tí ò jẹ, à ń sọ lórí gbèsè ìran. À ń sọ lórí gbèsè tẹnikẹ́ni ò tiẹ̀ lè sọ bó ṣe wáyé, tí èmi àti ẹ̀yin ò mọ̀ dé rẹ̀, ṣùgbọ́n tí èmi àti ẹ̀yin tí à ń sọ lénìí, ọ̀pọ̀ ń fi ògo sọ, ọ̀pọ̀ ń fi ọjọ́ orí sọ, ọ̀pọ̀ ń sọ nínú làálàá àti ìnira, ọ̀pọ̀ ń sọ tó jẹ́ wípé àti bọ́ nínú rẹ̀ ó di ọwọ́ bóyá. Ṣùgbọ́n gbọ́, ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí lénìí, mo dún jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú tó rí àánú gbà. Mo ṣògo ní abí àgbélébùú níbi tá a gbé Jésù Kristi Olúwa kọ́ sí. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ̀ wípé ó lábẹ́ gbèsè tó mọ̀dí tó ń san láyé, lábẹ́ gbèsè ìran tó bá ara rẹ̀, èyí tí má jẹ̀mọ́ ẹ̀jẹ̀ bí fi ọ́ sí, èyí tó ń fi ògo ìwásáyé san lénìí, ẹ̀jẹ̀ orígi àgbélébùú ó yá kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀. Jẹ́ ká sáré wo àwọn ẹsẹ̀ Bíbélì kan bí a bá sọ lórí gbèsè ìran, gbèsè tí ìran jẹ. Jẹ́ ká lọ sínú ìwé Joshua orí ìkeje. Ìwé Joshua orí ìkeje, máa ka ẹsẹ̀ ìkíní, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ìkarùn-ún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Gbọ́ ìtí Joshua orí ìkeje ẹsẹ̀ ìkíní sọ ni wípé, ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ kan ní ti ohun ìyàsọ́tọ̀, nítorí tí Akani ọmọ Kami ọmọ Sábìdì ọmọ Sera ẹ̀yà Júdà mú nínú ohun ìyàsọ́tọ̀, ìbínú Olúwa sì rú sí àwọn ọmọ Ísírẹ́lì. Gbọ́ ẹsẹ̀ karùn-ún, àwọn ènìyàn àìpa ènìyàn 36 nínú wọn, wọ́n sì lépa wọn láti ẹnu bodè títí dé Sebarimu, wọ́n sì pa wọ́n bí wọ́n ti ń sọ̀kalẹ̀, àyà àwọn ènìyàn náà sì já, ó sì di omi. Gbọ́, Akani ló jẹ gbèsè o. Ntọ́nà ní kó má ṣe, tó ní kó má mú, Akani mú. Ó jí. Àwọn tó kọ́kọ́ sọ gbèsè ní àwọn 36, in tí wọn mọ̀dí, torí gbà tí wọ́n lọ láti lọ bá ìjà, wọ́n pa wọ́n mèrèdí. Ísírẹ́lì tó ti ń ṣẹ́gun tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìlú Áì ló kéré jù ní gbogbo ìlú tí Ísírẹ́lì bá jagun. Ó wá di pé wọ́n pa àwọn 36 nínú wọn. Jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹsẹ̀ ìkẹrìnlélógún sọ báyìí wípé Joshua àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀ sì mú Akani ọmọ Sera àti fàdákà náà àti ẹ̀wù náà àti díndín wúrà náà àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin àti akọ màlúù rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti àgùntàn rẹ̀ àti àgọ́ rẹ̀ àti ohun gbogbo tí ó ní, wọ́n sì mú wọn lọ sí ibi àfonífojì Akóru. Joshua sì wí pé, èéṣe tí wọ́n fi yọ wá lẹ́nu? Olúwa yóò sì yọ ìwọ náà lẹ́nu ní òní yìí. Gbogbo Ísírẹ́lì sì sọ ní òkúta pa, wọ́n sì dáná sun wọ́n, wọ́n sì sọ wọ́n ní òkúta pa. Gbọ́, Akani ló ṣẹ̀. Àwọn ọmọ ò mọ wọ́n mẹ́sẹ̀ o, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ fi ọjọ́ orí wọn sán, wọ́n fi ẹ̀mí wọn sán. Bẹ́ẹ̀ ni nígbà tí Ọlọ́run bínú sí, lẹ́yìn ìgbà tí wọ́n lọ bá ìjagun tí àìṣẹ́gun wọn tó pa nínú wọn, ẹ̀rù bà wọ́n, àyà wọn di omi. Joshua wò pé kí ló dé, àì kékeré tí ò tó nǹkan kan nínú àwọn tá a ti ń bá jagun. Wọ́n wá lọ síwájú Olúwa kọ́lọ́run tó tú àṣírí láti mọ̀ wípé Akani gangan lẹni tí ń yọ Ísírẹ́lì lẹ́nu. Akani ló ṣẹ̀, ṣùgbọ́n
àwọn ọmọ ẹ san gbèsè tí wọn ò jẹ. Gbọ́ gbèsè tí bàbá láàrẹ ti jẹ, èyí tó mọ́wọ́ tó mẹsẹ̀, èyí tó mú kó máa kúkú àìtọ́jọ́ nínú ilé tí a ti bí ọ lábẹ́ májẹ̀mú yẹn lẹ́nu. Gbọ́ májẹ̀mú ikú àti àjíǹde Jésù Kristi ó yá kó ṣe ìtúsílẹ̀ rẹ ní orúkọ Jésù Kristi. Mo kọ̀ láti san gbèsè tí mi ò jẹ. Gbèsè ìran tí èmi àti ẹ̀yin ò jẹ, àwọn kan sọ lẹ́nì. Jẹ́ ká sáré lọ sínú Ẹ́sítérì orí ìkẹsàn. Ẹ́sítérì orí ìkẹsàn, sáré wọn tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlá. Mi ò ní gbà wá lákòókò, ṣùgbọ́n mo kàn fọ́ kí yẹ kó ṣí kó lè mọ bí wàá ṣe gbàdúrà nígbà tí àdúrà bá jáde. Gbọ́ o, ìwé Ẹ́sítérì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàlá. Nígbà náà ni Ẹ́sítérì wípé bí ó bá wọ ọba, jẹ́ kí a fi àṣẹ fún àwọn Júù tí ó wà ní Ṣúṣánì kí wọn kí ó ṣe ní ọ̀la pẹ̀lú, gẹ́gẹ́ bí àṣẹ ní òní, kí a sọ àwọn ọmọ Ámánì mẹ́wẹ̀ẹ̀wá rọ̀ lórí igi. Ọba sì pàṣẹ pé kí a ṣe bẹ́ẹ̀. Ó sì pa àṣẹ náà ní Ṣúṣánì, a sì sọ àwọn Ámánì mẹ́wẹ̀ẹ̀wá rọ̀. Gbọ́, Ámánì ló ṣẹ̀. Gbọ́ o, àwọn ọmọ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá wọ́n so wọ́n rọ̀ lórí igi, wọ́n pa wọ́n, wọ́n san gbèsè tí wọn ò jẹ láyé. Gbèsè tí wọn ò jẹ, wọ́n wá dẹni tó sọ. Gbọ́, Sọ́ọ̀lù jẹ gbèsè nípa gbígbógun ti Hébroni, torí pé wọ́n ti David Joshua ti bá wọn dá májẹ̀mú. Ṣùgbọ́n gbọ́, David san lára gbèsè. Àwọn ọmọ Sọ́ọ̀lù wọ́n tún sọ ẹ̀mí wọn, wọ́n fi san gbèsè. Torí ìgbà tó dé ìkóríta, kí ló dé tẹ̀yìn wọ̀nyí tẹ́ fi ń ṣe báyìí? A nílò nǹkan kan. Àkànṣàdé gbógun tì yín, kì í ṣe pé ní wọ́n ta fẹ́. Ṣùgbọ́n ọmọ Sọ́ọ̀lù tó pa àwọn èèyàn wa, òun la nílò ẹ̀san. Àwọn ọmọ ẹ̀ wọ́n dẹ̀ gé orí wọn jù síta. Gbọ́, àwọn ìran tá a ti jáde wọ́n ti jẹ gbèsè. Gbèsè tí a ò mọwọ́ tá ò mẹsẹ̀. Gbèsè tó jẹ́ pé èmi àti ẹ̀yin ò tiẹ̀ mọ bó ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wá sán lé ní abájọ inú ìdílé mìíràn. Àwọn ọmọ ológo òkè ń pẹ́ lọ títí. Gbọ́, Élì ló jẹ gbèsè. Àwọn ọmọ ẹ̀ wọ́n sán. Ẹni tó san gbèsè yẹn kẹ́yìn tó sán tó jẹun tó nira, Abiátárì sán o, a lè jáde kúrò ní pẹpẹ Ọlọ́run. Ìwọ náà lè ní wo ìran tó ti jáde. Ronú jinlẹ̀, ìran báyìí ni mo ti jáde. Kí làwọn ohun tó orí tó máa ń ṣẹlẹ̀? Eléyìí ti ṣẹlẹ̀ rí, ó ṣẹlẹ̀ báyìí, kò ṣe kì í ṣe pé kó má ti ṣẹlẹ̀ ní tó 2 sí 3. Ó wá rò pé ojú lásán ni. Ojú lásán kọ́ o. Gbèsè ìran tó mọ́wọ́ tó mẹsẹ̀, òun làwọn ìran rẹ̀ ń san. Gbèsè inú ilé tá a ti bí ọ, òun ló ń san. Gbàdúrà, Olúwa, wàá porúkọ Jésù Kristi pẹ̀lú ìtara lábẹ́ gbèsè àìmọ̀dí, èyí tí àwọn ọmọ ológo san nínú ilé tá a ti bébí, èyí tó há mi tògótògó, èyí tí ò jẹ́ kó ògo dún jáde nínú ayé mi. Jésù, ó yá tú mi sílẹ̀ níbẹ̀ lẹ́nu, ó yá sọ́dàdúrà ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ lábẹ́ gbèsè ìran, gbèsè àìmọ̀dí, èyí tí àwọn ọmọ ológo sọ nínú ilé tí a ṣe bébí, èyí tó mú wọn ṣe làálàá tí wọn kì í ní àkójọ, èyí tó mú kọ́ máa sá eré ìdè ìṣeré nínú ìnira àti wàhálà lẹ́nìí. Jésù, ó yá tú mi sílẹ̀, 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 ó yá tú mi sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi, ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀. Gbọ́ àdúrà. Jésù Olúwa wa, sọ fún Olúwa, mo kọ̀ láti san gbèsè tí mi ò jẹ láyé. Gbèsè tí wọ́n fi ọjọ́ orí san nínú ìrántí àti bẹ́ẹ̀ mi. Gbèsè àìmọ̀dí tí wọ́n fi ẹ̀mí àwọn ọmọ ológo san nínú ìrántí àti bẹ́ẹ̀ mi. Ẹ̀jẹ̀ Jésù, ó yá lọ san lórí mi lẹ́nu. Ẹ̀jẹ̀ Jésù Kristi ta sílẹ̀ lórí igi Káfárì, ó yá lọ san lórí mi lẹ́nu. Ó yá sọ́dàdúrà ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, mo kọ̀ láti san gbèsè tí mi ò jẹ. Mo kọ̀ láti san gbèsè ìrántí mi ò jẹ, èyí tó ń fi ẹ̀mí àwọn ọmọ ológo san. Èyí tí ò kì í jẹ́ kọ́ ọmọ ológo tọ́jọ́,
èyí tó mú kó máa dúgbò lòun pípé igi tó pò kì í tọ́ nígbó nínú ìran tá a ṣe bí mi lẹ́nìí mo kọ̀ láti sọ ó yá gbogbo gbèsè yẹn ẹ̀jẹ̀ Jésù ó yá lọ sàn lórí tí ọmọdé ẹ̀jẹ̀ Jésù lọ sọ ẹ̀jẹ̀ Jésù lọ sọ ẹ̀jẹ̀ Jésù lọ sọ ẹ̀jẹ̀ Jésù lọ sọ lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù lọ sọ lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù lọ sọ lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù lọ sọ gbogbo gbèsè irọ́ èyí tí wọ́n fi ẹ̀mí àwọn ọmọ ológo sọ nínú ilé tí a ṣe bẹ́ mi ẹ̀jẹ̀ Jésù ó yá lọ sọ 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 gbọ́ àdúrà Jésù Olúwa wa ó sọ gbèsè lórí igi ó sọ gbèsè lórí igi nípa ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ ó sọ gbèsè wa lórí igi wà porúkọ Jésù Kristi tó ní lọ́rùn lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan gbogbo gbèsè èyí tí wọ́n fi ọjọ́ orí àwọn ọmọ ológo sọ nínú ìrántí àti bébè èyí tó mú wọn dàgbà lójú ayé ṣùgbọ́n tí wọ́n ní ohun àgbà lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá lọ sàn lórí mi bẹ́ẹ̀ orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù gbogbo gbèsè èyí tí wọ́n fi ọjọ́ orí àwọn ọmọ ológo sọ nínú ìrántí àti bébè èyí tó mú wọn dàgbà lójú ayé ṣùgbọ́n tí wọ́n dàgbà nínú ẹ̀mí èyí tí wọ́n fi lóhun àgbà lójú ayé èyí tó mú wọn gbègbè ayé ìnira àti wàhálà lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá lọ sàn lórí mi ẹ̀jẹ̀ Jésù máa sọ 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 gbèsè rọ èyí tí wọ́n fi ọjọ́ orí àwọn ọmọ ológo sọ nínú ilé mi lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù lọ sọ lórí mi ẹ̀jẹ̀ Jésù lọ sọ lórí mi ẹ̀jẹ̀ Jésù lọ sọ lórí mi gbọ́ àdúrà Jésù Olúwa wa sọ fún Olúwa gbèsè rọ èyí tó máa bá àwọn ọmọ ológo ìran wa ní ìrìn àjò ìgbéyàwó láyé èyí tó máa mú kọ́kọ́ di aya nínú ilé èyí tí ò kì í jẹ́ kí ayé ó lẹ́nu ọ̀rọ̀ nínú ilé ọkọ lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá lọ sàn lórí èmi bẹ́ẹ̀ ó yá sọ́dàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù gbogbo gbèsè rọ èyí tó máa bá àwọn ológun ìrìn àjò ìgbéyàwó nínú ìran tí mo ti jáde èyí tó máa sọ ọkọ di aya èyí tí ò kì í mú káyé ó lẹ́nu ọ̀rọ̀ nínú ìgbéyàwó lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá máa sọ lórí èmi ni lórí ọmọ lórúkọ ó yá máa sọ ẹ̀jẹ̀ Jésù 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 máa sọ lórúkọ Jésù ó yá máa sọ 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 ẹ̀jẹ̀ Jésù ó yá máa sọ ẹ̀jẹ̀ Jésù ó yá máa sọ gbogbo gbèsè irọ́ gbogbo gbèsè àbáláyé ìgbèsè tí mi ò mọ̀ dí èyí tí ìran mi ti jẹ́ èyí tí bàbá aláàbẹ̀ ti jẹ́ èyí tí wọ́n máa bá àwọn ọmọ ìran wa ní ìrìnàjò ìgbéyàwó láyé lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá máa sọ gbọ́ àdúrà Jésù Olúwa wa sọ fún Olúwa gbogbo gbèsè àìmọ̀dí èyí tí ìran mi jẹ́ èyí tí ò fi àyè fún wa nínú ìran wa láti ní àṣeyọrí nínú àdáwọ́lé ohun rere bẹ́ẹ̀ ni ẹlòmíì nínú ìran tó ti jáde tó bá ti bẹ̀rẹ̀ ohun rere báyìí nígbà yẹn ó ló máa wọ ní ìgbèkùn àìsàn ìgbà yẹn ló máa ní wàhálà kan ṣẹlẹ̀ ó lè rógun àkóbá láì mọ́wọ́ láì mẹsẹ̀ kó jẹ́ pé ìyẹn ló máa rántí tí ò ní lè ṣe ohun tó ń ṣe mọ́ ìgbà yẹn lẹ́lòmíì ló máa kú kó jìjì wọ́n ní pẹ̀lú ó dẹ̀ try ó tiraka ìgbà tó dẹ̀ yẹ kó máa jọrọ̀ nílé sọ fún Olúwa gbèsè tí wọ́n jẹ nínú ìran mi gbèsè ilé tí a ṣe bí mi tí mo ti jáde lẹ́nìí èyí tí ò mú tó máa mú tí ò kì í jẹ́ kí òjò ayọ̀ bẹ́ẹ̀ ni tó máa mú kó òjò ayọ̀ oṣù jùmọ̀ tí ò kì í jẹ́ kó rọ̀ nínú ilé tí a ṣe bí mi lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá máa sán ó yá sọ́dàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mẹ́mọ́ gbogbo gbèsè ìrántá bí mi gbèsè ilé tí mo ti jáde èyí tí ò kì í jẹ́ kó òjò ayọ̀ rọ̀ ní fún àwọn ọmọ ológo nínú ìran tí mo ti jáde èyí tó fi àyè gbọ́ òjò ayọ̀ láti ṣú ṣùgbọ́n tí ò kì í jẹ́ kó yọ̀rọ̀ lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá máa sọ lórúkọ Jésù ó yá máa sọ èyí tí ò kì í jẹ́ kó ní àṣeyọrí àdáwọ́lé rere nínú ìran tí mo ti jáde lẹ́nìí ẹ̀jẹ̀ Jésù ó yá máa sọ lórúkọ Jésù ó yá máa sọ gbọ́ àdúrà Jésù Olúwa wa sọ fún Olúwa gbèsè ìran tá a ṣe bẹ́ẹ̀ mi èyí tí ò kì í jẹ́
kí ọmọ ológo bí oyún ìṣerere nínú ìran tí mo ti jáde. Bẹ́ẹ̀ ni èyí tó máa ṣe oyún ìṣerere sọnù ó ní èrò rere lọ́kàn ṣùgbọ́n kò lè gbé jáde. Bẹ́ẹ̀ ni kò lè gbé jáde, a kò parẹ́ mọ́ nínú ni, ìyè á parẹ́ lé lórí. Sọ fún Olúwa gbèsè ìran tí mo ti jáde, èyí tí ò kì í jẹ́ kọ́mọ ológo bí oyún ìṣerere nínú ìran tí mo ti jáde. Lẹ́ni ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá lọ sàn lórí mi bẹ́ẹ̀, ó yá sọ́dà dúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù. Gbogbo gbèsè ìran tá a ti gbé mi, èyí tí ò kì í jẹ́ kọ́mọ ológo bí oyún ìṣerere nínú ìran mi, èyí tó máa ṣe oyún ìṣerere nínú ìran tá a ti bí mi lẹ́ni lórí mi, ẹ̀jẹ̀ Jésù ó yá lọ sàn, 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 ẹ̀jẹ̀ Jésù ó yá máa 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 sàn. Gbọ́ àdúrà Jésù Olúwa, wọ́n ní kó gbà báyìí. Gbogbo gbèsè ìran tá a ṣe bẹ́ mi, èyí tó máa ń fò òjò ayọ̀ lórí àwọn ọmọ ológo ilé tí mo ti jáde. Bẹ́ẹ̀ ni èyí tó máa ń fò òjò ayọ̀ lórí àwọn ọmọ ìran wa lẹ́ni ẹ̀mí mímọ́ ó yá lọ sàn lórí tèmi lọ san gbèsè yẹn, ó yá sọ́dà dúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ gbogbo gbèsè ìran tá a ṣe bẹ́ mi, èyí tó máa ń fò òjò ayọ̀ lórí àwọn ọmọ ológo ilé tí mo ti jáde, lórí èmi tọmọtọmọ, ẹ̀jẹ̀ Jésù ó yá máa sàn, máa sàn, máa sàn, ẹ̀jẹ̀ Jésù ó yá sàn lórí ó yá sàn, ó yá sàn, ẹ̀jẹ̀ Jésù máa sàn, máa sàn, máa sàn gbogbo gbèsè ìran èyí tó máa ń fò òjò ìṣerere èyí tó máa ń fojú ayọ̀ lórí àwọn ọmọ ìran mi, lórí tèmi ní ẹ̀jẹ̀ Jésù lọ sàn, ẹ̀jẹ̀ Jésù lọ sàn, ẹ̀jẹ̀ Jésù lọ sàn, ẹ̀jẹ̀ Jésù lọ sàn, ẹ̀jẹ̀ Jésù lọ sàn. Gbọ́ àdúrà Jésù Olúwa wa sọ fún Olúwa gbogbo ogun gbèsè ìran èyí tó dè àwọn ọmọ ológo nínú ilé tá a ṣe bẹ́ mi, ẹ̀mí mímọ́ finá jalè mi, èyí tó dè wá ní okùn gbèsè ìran, èyí tó òkùnkùn fi dè wá, okùn gbèsè ìran èyí tí má jẹ̀mú ẹ̀jẹ̀ fi dè wá, okùn gbèsè ìran èyí tí ẹ̀mí ẹ̀san fi dè wá, tí ó kì í jẹ́ kọ́mọ ológo ń tẹ̀síwájú lẹ́nu Olúwa finá já, ayérayé finá já, ó yá sọ́dà dúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ okùn gbèsè ìran èyí tó jà àwọn ọmọ ológo ilé tá a ṣe bẹ́ mi, okùn gbèsè ìran èyí tí má jẹ̀mú ẹ̀jẹ̀ fi dè wá, okùn gbèsè ìran èyí tí ẹ̀mí ẹ̀san fi dè wá, èyí tí ò jẹ́ kọ́mọ ológo ń tẹ̀síwájú, èyí tó sọ wá dáadágún ogun létí adágún odò, èyí tí ò fi ààyè fún wa láti wọnú ògo lẹ́nìí lórí mi tọmọtọmọ, ó yá finá já lórúkọ Jésù, lórúkọ Jésù, ó yá já máa 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 já Jésù Olúwa wa, ẹ̀mí mímọ́ já, ẹ̀mí mímọ́ já, ire táyé fìdè mí o, ẹ̀mí mímọ́ já, ẹ̀mí mímọ́ já, ẹ̀mí mímọ́ já, ire táyé fìdè mí o, ẹ̀mí mímọ́ já máa já, mímọ́ já, ẹ̀mí mímọ́ já, ire táyé fìdè mí o, ẹ̀mí mímọ́ já, 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 ẹ̀mí mímọ́ já gbogbo okùn gbèsè náà, okùn gbèsè àìmọ̀dí èyí tó dè mí tòkòtòkò, èyí tó dè àwọn ọmọ ológun ilé tá a ṣe bẹ́ mi lórí èmi tọmọtọmọ lẹ́yìn Olúwa ó yá finá já, finá já, finá já, finá já, finá já. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Gbọ́ ìwọ ìṣẹ̀dá tó wọ̀ mí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, ẹ̀lú àmì ńlá méje tó nínú ọ̀nà gbọ́ o lábẹ́ má jẹ̀mú gbèsè ìran tá a ti bí ọ, lábẹ́ má jẹ̀mú gbèsè àìmọ̀dí èyí tó ń fò ògo ìwásáyé sọ, èyí tó ń sọ nínú làálàá àti ìnira, èyí tó jẹ́ kó tẹ̀síwájú láyé, èyí tó sọ dádágún ogun létí adágún odò bẹ́ẹ̀ sádà, èyí tó mú ọgbà bẹ́ni tí ò sí, èyí tó fi tẹ̀tà pé ò ní èrò rere kan nínú, èyí tó mú ọ ṣe làálàá tí ò ní àkójọ láyé, èyí tó bá rìn ìrìnàjò ìṣerere, èyí tí wọ́n fi ẹ̀mí àti ògo àwọn ọmọ ológo sọ lábẹ́ májẹ̀mú yẹn lẹ́nìí májẹ̀mú ikú àti àjíǹde Jésù Kristi ó yá kó lọ tú ọ sílẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín ní orúkọ Jésù Kristi. God bless you. Bye.